بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé síbi ìjókòó wa yìí. èyí tí a fẹ́ mẹ́nu bà nínú àsìkò díẹ̀ inshallah náà ni bay'ul muslim ala bay'i akhihi wa sawmul muslim ala sawmi akhihi. Kí mùsùlùmí ó máa tajà lórí ọjà mùsùlùmí àbí kó máa nájà lórí ọjà mùsùlùmí. Títà ó ti kó yíra náà sínú. A fẹ́ mẹ́nu bà àwòrán mẹ́ta. Alákọ̀ọ́kọ́ òun náà ni kí èèyàn máa tajà lórí ọjà mùsùlùmí. Tẹ́nìkan bá fẹ́ ta ọjà fún ẹnìkan wípé mo fẹ́ ta kíní fún ọ ní 5 naira lápèjúwe, wọ́n sì ń bẹ́ bí wọ́n ti rà. Ẹni sọ pé òun rà, ẹni sọ pé òun ti tà. Náírà fún àsìkò yìí kò tọ́ sí ẹnìkan láti wá lọ bá ẹni tó fẹ́ tajà pé èmi ni ó tà fún, èmi ó fún ọ níye báyìí. Ilé ìjáwòrán alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni kí ẹnìkan láti tajà báyìí wá ti wí náà, kẹ́nìkan wá lọ bá ẹni tí ó ta ọjà fún. Wọ́n ìpínlẹ̀ àkọ́kọ́ ó lọ bá ẹni tí ó ta ọjà. Ẹlẹ́ẹ̀kejì ó lọ bá ẹni tí ó ta ọjà fún wípé ló ń ta ọjà fún náà, ó ní 5 naira ni ó ká lọ, méjì ẹ̀ lèmi ó kó fún 5 naira. Gbogbo ẹ̀ pátá àdúrà sálám ó sọ pé èèwọ̀ ni, wípé a gbọ́dọ̀ máa ta ọjà nínú ọjà mùsùlùmí, a gbọ́dọ̀ máa ra ọjà nínú ọjà mùsùlùmí. Àlàyé náà ni wípé ẹni tá a ta ọjà fún ní àsìkò nígbà tá a sì wà níbi tá a ti jọ tà, tàbí a wà níbi tí ń pè ní khiyaru shart. Khiyaru shart ni kéèyàn wọ́n fẹ́ ra ọjà kan ní ìsinmi ní pé wọ́n fẹ́ lásẹ̀tì kan lọ́wọ́ ẹnìkan ní ìsinmi pé lásẹ̀tì yìí wọ́n fẹ́ wò ní àlàfo bí wákàtí díẹ̀ àbí fún mi lọ́jọ́ kan kí n fi yẹ̀ wò, kí n fi yẹ àwọn prógámù tó kó sínú wọ́n bá tí mo fẹ́ rà mọ́, wọ́n ló ti dá kí n lọ sí bẹ́ẹ̀. Lẹ́nu àlàfo àsìkò yìí ọ̀tọ̀ fẹ́ nìkan láti lọ fún bẹ́ẹ̀ tó lọ ta ẹni tí ń ta ọjà wípé láti ẹ̀tẹ́ta fún lámọ́ yóò ẹ̀wò ibi ìlọ́fẹ́ tà 50,000 lọ́fẹ́ rà, èmi ó fún yín ní 60,000. ilé yìí ọ̀dá kọ̀tọ̀kọ́ lọ bá ẹni tí ń ta ọjà fún tó lọ fẹ́ lọ yẹ program asset wò, kọ̀tọ̀ fún láti jẹ́ wípé ẹnìkan lọ bá wípé ìlọ́fẹ́ tà fún 50, ìmọ̀ tà fún 40,000 kódà lásìkò àsìkò. Bákan náà ẹ̀rọ pásìkò méjì níwà nísìn. Àsìkò alákọ̀ọ́kọ́ lásìkò gbà tí ó ra ọjà tí ó ti wà níbi ó ti ra ọjà báyìí tí wọ́n kà tí ìtúká, kọ̀tọ́ kẹ́nìkan lọ bá wípé ta ọjà yìí fún mi àbí mọ́ ta ọjà ìfẹ́ lámọ́rí, èmi ó ta ọjà yìí fún ọ ní tó jù bẹ́ẹ̀ lọ, àbí mọ́ wùlẹ̀ ra ọjà ilé yìí ìtọ́ dá ń bẹ tó lè rà jù bẹ́ẹ̀ lọ, èmi ó ra ọjà yìí ní tó ju sílé ìfẹ́ rà lọ, àbí èmi ó ta ọjà ìfọ́ni tí ò tó tí ẹni ìta fún ọ. Méjèèjì ni ọ̀dá. Wọ́n sẹ pé àdúgbò sàlám ọmọbìnrin àdìsí pé náà sallallahu alaihi wasallam an yabi'a ar-rajulu ala bay'i akhihi wa yasuma ahadun ala sawmi akhihi. Àbí ọ̀sán sọ wípé ó kí ọ̀rọ̀ ní pé àgbọ̀rọ̀ máa ta ọjà lé ọjà mùsùlùmí, àgbọ̀rọ̀ máa ná ọjà lé ọjà mùsùlùmí, akárí pé tùmọ̀ kan náà ní bẹ́ẹ̀ fún. Ìtànàbí sàlám tó gbà nínú pẹ̀lú nínà náà ní títà pé láti ta fún èèyàn àgbọ̀rọ̀ pa fẹ́ rà mọ́, pẹ̀lú pé a sọ pé a rà ní owó tó ju tọ́ra lọ. Àwọn àfáà bá wípé ìtumọ̀ kan náà níbẹ̀ fún méjèèjì. Ẹni tá sọ wípé ìtumọ̀ kan náà kọ́ pé yàtọ̀ síra wọn, pé ìtumọ̀ ti náà ọ̀tọ̀ ni. Tí mùsùlùmí tẹ́nìkan ti ná ọjà kan lẹ́tọ̀ọ́ sí àti lọ́mọ tó ná ọjà wọn àfi tí ó fi kó ń bẹ̀ táfi pé ní wọ́n ta fún. Àwọn tí wọ́n bá dilé ìmú àwọn ní wọ́n sọ pé bẹ́ẹ̀ mùsáyàdà ta mẹ́nu bá wípé kọ̀ lọ wípé ìnájà lè lọ́jà mùsùlùmí ni. Ẹnìkan tó lọ fẹ́ ra nǹkan ní 10 naira, ẹnìkan tó lọ rà ní 20 naira, sí kọ́ bá àtàfẹ́ tó fẹ́ tà ní 10 naira ló fi gbówó lé wọ́n pé eléyìí náà wọ́n mi táwọn ẹ̀sán tó ní ká gbọ́dọ̀ sí. Àmì ètò lọ ní wípé kọ̀wọ́nú rẹ̀ nígbà tí ìbá jẹ́ pé ó ń tọ̀ bá fẹ́ pé ó fẹ́ fi kó ìnà báwọn èèyàn, pé nǹkan jẹ́ pé ó fẹ́ tà láti ṣe pé ó fẹ́ ta kí nìyí o, ètò ìwé bá ga ní tà wá ti mọ̀ pé tó fẹ́ tà nù pé ẹni tó ìwé bá ga oní ń ta ọjà yìí fún ẹ̀rí pé ó ti ṣáájú a ti mọ̀ pé tó fẹ́ tajà rẹ̀ pé ẹni bá fẹ́ wípé owó tí ó ra nǹkan yìí òun ló ga jù. Àwọn ti dà tẹ́ẹ̀kan ló fẹ́ rà ní
naira tó lọ́wọ́ ta fún ẹgbẹ́ ìwọ̀n tó wọ́n tí wọ́n tó rà sí lówó ju tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ka ló fẹ́ rà ní 20 naira tó wọ́n tà fún ilé wọn á rí pé ilé wọn jẹ̀bi wa pé wọ́n ti mọ̀ pé tó fẹ́ ta ọjà yìí ni pé ẹni tó ẹ̀ bá ga jù wọ́n tà fún tí ó wà tó ń tọ́ fẹ́ tà kò kú ní tà ó jẹ́ pé lè yí ọ̀wọ́ nù kìí ṣe tí àdúgbò sàṣàlám tí ń wí pé láyàsú mọ́ àhàdún àlàsómi àhìyè ẹnì kan wọ̀rọ̀ mọ́ náà ọjà lè ọjà ọmọ ìyá rẹ̀ kìí ṣe musayada tí and production kìí ṣe onígbà lérò pẹ̀lú rẹ̀ pé iṣẹ́ ìgbà lérò pẹ̀lú ẹ̀ ní kíyàn máa rajà lé ọjà mùsùlùmí àbí kọ́ máa títà àbí rírà kọ́ lọ bá ẹni tí ó jẹ́ ẹni aláwọ̀kọ́ ẹni náà tajà fún èèyàn pé wò ó gba ọjà lọ́wọ́ lámọ́rí ìlọ́wọ́ rà ní tó ju tó ọ̀tà fún lọ àbí kọ́ lọ bá ẹni tí wọ́n ta ọjà fún yín pé dá ọjà padà dá ọjà tí wọ́n tà fún ọ padà ìbí wọ́n tà fún ọ ní tí ò ní tó tí wọ́n tà fún ọ gbogbo eléyìí pátá èèwọ̀ ni torí pé àbẹ̀wò sàṣàwọ̀ sí léwọ̀ fún wa téèyàn bá sì wá lọ tarú ẹ̀ àbọ̀ lọ rarú ẹ̀ títà ríra wọn lọ o pé kò lọ ìtumọ̀ ní pé tẹ́nìkan bá lóun ta ọjà wọn ta o tẹ́nìkan bá lóun rà ọjà wọn kò jẹ́ rírà o èyí tí ó jọ̀nà yẹn wọ́n dá padà kọ́ àìsàn lọ ra tiẹ̀ lọ́nà míì bá lọ kọ́ lọ́kọ́ sànù wa kọ́ lọ́kọ́ tọ́ ọ sọ́nà á tún máa tẹ̀síwájú bí eléyìí lọ́mọ sọ́lá aláàmọ̀ sani.